kó o tó péyàn lọ́rẹ̀ẹ́, kó o tó múyàn súnmọ́ tòsí tó jẹ́ pé gbogbo tinú ẹ̀ wàá sọ fún. Ṣèdánwò fún wọn, ṣàyẹ̀wò wọn, má kàn bò wọn ní ayé ẹ. Jẹ́ kí wọ́n fi hàn wípé lóòótọ́ àwọn tọ́ sí ẹni tó ń fi ṣọ̀rẹ́. Ọlọ́run mímọ́, bàbá Jésù Kristi àti bàbá mi, ògo ni forúkọ rẹ o. Náà ọ̀rọ̀ rẹ lẹ́ẹ̀kan sí o. Ayérayé, torí pé o ní ìyọ́nú àwọn èèyàn rẹ tó sì fẹ́ràn àwọn èèyàn rẹ ló fi rán oníṣẹ́ rẹ sí wọn. O dúpẹ́ o pé ọkà mi yẹ láti jẹ́ agbẹnusọ fún ọ. O fi mí ṣe ohùn rẹ fún ìran yìí. Jésù Kristi, gba ọpẹ́ gba ìyìn mi o. Ọlọ́run ọ̀run, wá ṣiṣẹ́ rẹ nínú àyà àwọn àyànfẹ́, ká yìn ọ́ ká dúpẹ́. Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ jẹ́ kí a lọ sínú ìwé mímọ́, ìwé Jòhánù orí 15 ẹsẹ̀ 13 sí ẹsẹ̀ 14 lórí ọ̀rọ̀ ìbáṣepọ̀ àwọn òkodoro tí a gbọ́dọ̀ lóye rẹ̀ nínú ìbáṣepọ̀ tí mo sí nínú fọ́nrán tó kọjá náà ni mo tún fẹ́ tẹ̀síwájú nínú rẹ̀. Kẹ́ ẹ tó mú yàn súnmọ́ yín, mo fẹ́ rán yín létí àwọn nǹkan méje tẹ́ ẹ gbọ́dọ̀ rí nínú ayé àwọn ẹni bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni, kéèyàn ò tó súnmọ́ ẹ. Àgbàrá kò lóhùn ò ní léwó. Àwọn èèyàn kan wà, àgbàrá ni wọ́n fẹ́ wọlé ayé ẹ̀ ni. Ìwọ ń lé lọ wà ní gbà fún wọn. Jòhánù orí 15 ní ẹsẹ̀ 14 sí ẹsẹ̀ 15. Ó ní ọ̀rẹ́ mi lé ẹ̀yin ṣe bí ẹ bá ṣe ohun tí èmi pa láṣẹ fún yín. Èmi kò pè yín ní ọmọ ọ̀dọ̀ mọ́, nítorí ọmọ ọ̀dọ̀ kò mọ ohun tí olúwa rẹ̀ ń ṣe. Ṣùgbọ́n èmi pè yín ní ọ̀rẹ́, nítorí ohun gbogbo tí mo gbọ́ láti ọ̀dọ̀ bàbá mi wá, mo ti fi wọ́n hàn yín. Kí Olúwa kó bùkún ọ̀rọ̀ rẹ̀ nínú àyà wa ní orúkọ Jésù Kristi. Jésù Kristi Olúwa wa ló ń sọ̀rọ̀ níbí. Ó láwọn ọmọ ẹ̀yìn, ó pè wọ́n lọ́mọ ọ̀dọ̀. Ìgbà míì ó pè wọ́n lọ́mọ, ní ìsìn wá ń pè wọ́n ní ọ̀rẹ́ òun. Ó wá tún sọ fún wọn pé àpèmọ́ra ẹni là á pè tèmi dire o, ẹni orí rẹ̀ burú náà yóò ní tòun dèrè ni o. Pé tí n bá sọ pé ọ̀rẹ́ mi ni èmi èyí ṣàsọjí ọ̀rọ̀, ẹni bá ń ṣe tí mo pa láṣẹ fún òun lọ̀rẹ́ mi. Ìyẹn ni wípé Jésù ń kọ́ wa nípa ìgbé ayé wípé kó o tó péyàn lọ́rẹ̀ẹ́, kó o tó múyàn súnmọ́ tòsí tó jẹ́ pé gbogbo tinú ẹ̀ wàá sọ fún. Jésù sọ fáwọn ọ̀rẹ́ ẹ̀ báyìí pé gbogbo ohun tó ń gbọ́ látọ̀dọ̀ bàbá ló ti sọ fún wọn. Ó fi inú ẹ̀ hàn wọ́n. Bẹ́ẹ̀ kí ni àwọn kókó tó ṣe pàtàkì méje tí o gbọ́dọ̀ máa wọ̀nà fún nínú àwọn àjọṣepọ̀ tí o bá ní? Àkọ́kọ́ ni pé ẹni tí ó bá súnmọ́ pẹ́kípẹ́kí jẹ́ kó sanwó ìdíyelé ẹ̀. Bẹ́ẹ̀ ni, ṣé ẹ rí àìbùyàn láyé ẹni, àìgbé ayé ẹni láwọn èèyàn kéèyàn lọ́wọ́. Jẹ́ káwọn èèyàn yìí tí wọ́n súnmọ́ ẹ, tí wọ́n ń ṣù ẹ́ yìí, tí ò ń pè ní èèyàn gidi yìí, ṣèdánwò fún wọn, ṣàyẹ̀wò wọn, má kàn bò wọn ní ayé ẹ. Jẹ́ kí wọ́n fi hàn wípé lóòótọ́ àwọn tọ́ sí ẹni tó ń fi ṣọ̀rẹ́. Àkọ́kọ́ ni ẹ jẹ́ kí wọ́n sanwó ìdíyelé ẹ̀. Owó ìdíyelé yẹn dẹ̀ ni pé wọ́n á fi ara wọn hàn fún ẹ ní olóòótọ́. Ẹni àbádánwò a lè mọ̀ lólóòótọ́. Ọlọ́run tá a gbàgbọ́ gan, àwa tá a jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Èmi ní ẹ̀yìn 20 ọdún tí mo ti ń bá Ọlọ́run ṣiṣẹ́ ni Ọlọ́run wá sọ fún mi wípé òun ṣẹ̀ṣẹ̀ lè gbẹ̀mí lé mi ni. Bẹ́ẹ̀ ni, 20 ọdún lọ́lọ́run fi ṣe àyẹ̀wò fún ọkàn mi kó tó kà mí sí olóòótọ́. Ọlọ́run máa ń dán ni wò, ó máa ń ṣàyẹ̀wò fún ni kó tó lé. Jòhánù orí 2 ẹsẹ̀ 23-25, ọ̀pọ̀ èèyàn ló gba Jésù gbọ́ ṣùgbọ́n kò dára dé wọn. Kéèyàn ó tó dẹni tọ́lọ́run ó dára dé, Ọlọ́run á máa dára dé èèyàn.
bẹ́ẹ̀ ni Ọlọ́run á máa dára dé èèyàn ṣùgbọ́n ní àwọn ṣàṣà èèyàn lọ́lọ́run máa ń dára dé. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Gbogbo àwọn tí wọ́n ní ìrírí ìrìn pẹ̀lú Ọlọ́run wọ́n mọ tí mò ń sọ yìí. Ọ̀rọ̀ àgbà mo sọ fún ẹ yẹn nínú Olúwa ni ọ̀rọ̀ àgbà mo sọ fún ẹ yẹn. Gbogbo wa lọ́lọ́run fẹ́ràn ṣùgbọ́n kì í gbogbo wa lọ́lọ́run gbẹ́kẹ̀lé. Òótọ́ mo sọ fún ẹ yẹn. Ìkejì ni pé kó o tó mú èèyàn súnmọ́ tòsí ayé ẹ̀, jẹ́ kó jẹ́ èrè pé wọ́n jẹ́ olùfọkànsìn. Bẹ́ẹ̀ ni kéèyàn Jésù Olùgbàlà ó ní ẹ̀yin yìí ni ẹ bá mi wọlé wọ̀de ní àkókò ìdánwò mi, ó ní màá fi ìjọba fún yín. Kó o tó mú èèyàn súnmọ́ tòsí, kó o tó pín ayé ẹ pẹ̀lú ẹnikẹ́ni, jẹ́ kí àwọn yẹn fúnra ara wọn lẹ́yìn ìgbà tí wọ́n bá sanwó ìdíyelé wá fi sísúnmọ́ ẹ yẹn fi ṣe èrè pé wọ́n jẹ́ olóòótọ́ àti ẹni tí ó ṣe é fọkàn tán. Téèyàn ò bá jẹ́ olóòótọ́ sí ẹ tí ò ṣe é fọkàn tán, máa mú un súnmọ́ tòsí ayé ẹ. Ìkẹta ni pé ṣé ẹ rí jíjẹ́ ọ̀rẹ́ gidi ó jẹ́ ẹ̀bùn tí kò nílò àwọn gbèdéke inú. Kí ni ìyẹn túmọ̀ sí? Ẹni tó bá máa jẹ́ ọ̀rẹ́ gidi, ẹ̀bùn Ọlọ́run ló máa jẹ́. Dáfídì ó rí àánú gbà. Ọlọ́run fi Jónátánì sí ọ̀rẹ́ ọkàn, kì í ṣe ọ̀rẹ́ kòríkòsùn. Ọ̀rẹ́ ọkàn ju ọ̀rẹ́ kòríkòsùn lọ. Jónátánì ni ọba tọ́ sí lẹ́yìn tí Sọ́ọ̀lù bàbá ẹ̀ bá kú. Ṣùgbọ́n Jónátánì rí wípé Dáfídì lọ́ba kan. Kò sí ńbẹ̀ nígbà tí wọ́n tán fòróró yan Dáfídì. Kò sí ńbẹ̀, ọmọ kankan pa ẹ̀. Ìpàdé yẹn ìpàdé ìdákọ́ńkọ́ ni, kìkìdá àwọn ọmọ ilé Jésè nìkan ni wọ́n mọ̀. Wọ́n á sì gbọ́dọ̀ sọ́ńtà torí wọ́n mọ̀ pé kì í ṣe Dáfídì kan ní Sọ́ọ̀lù ọ̀pá, yóò pa bàbá wọn, yóò pa gbogbo àrọ́mọdọ́mọ ẹ̀. Wọn àì kì í sọ̀rọ̀ tí èèyàn máa fi ń dásà nígboro. Sámúẹ́lì gan tó ń lọ sí ó sọ fún Olódùmarè pé tí Sọ́ọ̀lù bá gbọ́ yóò pa mí, Ọlọ́run mọ̀ pé yóò pa ọ́. Wọ́n mú ẹran dání kó lóun lọ sí ìrúbọ ni. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ọmọkùnrin Jónátánì ó ní ìwọ ló ní tẹ́, èmi kàn máa sí gbákejì ẹ̀. Ní tó jẹ́ kí Dáfídì ó gbó lọ́mọ 70 ọdún ó ní wípé Jónátánì sọnù nínú ayé ẹ̀. Àwọn olùrànlọ́wọ́ olóòótọ́ ọ̀rẹ́, àwọn olùfọkànsìn tòótọ́ tí Ọlọ́run rán látòkè ọ̀run wá tèmi àti ẹbí sáyé wọn ò ní wọ́n wá lórúkọ Jésù. Owó ìdíyelé tó bá yẹ kí wọ́n san, Bàbá yóò fi orí ọ̀fẹ́ fún ọkàn wọn láti san ní orúkọ Jésù Kristi. Ṣé ọ̀rọ̀ tí mò ń sọ yìí yé wa? Ìkẹrin ni wípé kéèyàn bá fi ọ́ lẹ̀, àwọn nǹkan burúkú yóò wá dẹ́kun ṣẹlẹ̀ nínú ayé ẹ̀. Bẹ́ẹ̀ ni, tí àwọn kéèyàn tó bá ti kẹran mérò, nǹkan burúkú ó máa ṣẹlẹ̀ sí ọ. Ṣùgbọ́n táwọn kéèyàn bá ti kú gẹ́rẹ́ tán bá ti kú òun ayé ẹ̀ báyìí, ayé ó bẹ̀rẹ̀ sí máa dáa ni. Níbo mo ti rí yẹn? Jónà orí 1 ní ẹsẹ̀ 15. Àwọn tó bá Jónà wọkọ̀ pọ̀, àwọn olókoòwò yẹn wọ́n mà sórí ibú o, wọn ò dẹ́ṣẹ̀ o. Jónà ní ń bá Ọlọ́run jà o, Ọlọ́run sì fẹ́ fàjùlọ hàn pé èmi iṣẹ́ ni èèyàn ń sá fún. Ìjì wá ń dà wọ́n láàmú, ìjì àwọn tó gbowó nápò, àwọn tó gbowó gbọ́múlé láńtà, àwọn tó gbowó alájẹsẹ́kù, àwọn tó gbowó báǹkì tá fi ṣòwò. Nígbà wàhálà dé wọn rántí gbèsè tí wọ́n jẹ o, wọ́n sàn kó ẹrù wọn sómi, wọ́n kẹ́ràn wọn sómi. Nígbà jò wá dáná ní kíláà wá sí báyìí náà ṣẹ̀ṣẹ̀ ní asẹ́ kèké. Nígbà wá sẹ́ kèké tán ni Jónà wá sọ fún wọn pé èmi ni mò ń yọ ayé yín lẹ́nu. Ẹ̀yin ẹ gbé mi jù sínú òkun. Tẹ́ ẹ bá ti gbé mi sọ, ó ní ìjì yóò dá. Àwọn èèyàn bá ní ọba òkè, àmọ́ bí ojú ẹ wá àwa sẹ́ kèké mọ́kùnrin yó, ó fúnra ara rẹ̀, ó sì ní àjò sínú omi o, kò wá sí ní tá a ṣe fún o, káwa ká fi ṣe ètùtù ọlá o, ká fi ṣe ètùtù fọkànbalẹ̀ o. Nàbà pé àbò bàbá lọ́wọ́ àdìwìtì nínú omi òkun alágbájọ náà. Àdéwọ̀n lọ yọ Ísírẹ́lì lẹ́nu. Bẹ́ẹ̀ táwọn èèyàn burúkú bá ti kó ònú ayé ẹ̀, nǹkan burúkú á dẹ̀kun láti máa ṣẹlẹ̀ sí ọ. Ìkarùn ṣé tí mò ń sọ iye yín tẹ̀rí táwọn èèyàn gidi bá wá dé sínú ayé ẹ̀, àwọn nǹkan tọ́tọ́, àwọn nǹkan rere á bẹ̀rẹ̀ sí ní máa ṣẹlẹ̀.
téèyàn rere bá ti wọnú ayé ẹ̀, nǹkan rere á bẹ̀rẹ̀ sí máa ayé ẹ̀ tọwọ́ tẹ́lẹ̀ àtọ́ àwa gúnrégé wàá máa lọ láti inú ọlá dénú ọlá, láti inú ògo dénú ògo, láti inú ìṣẹ́gun dé ìṣẹ́gun, nínú Jòhánù orí 4. Obìnrin tó jẹ́ pé tá a bá pè nílùú yìí wọ́n lè pè lóní kárùwà, tàbí obìnrin torí rẹ̀ burú tí ẹ̀rìn ẹ̀ ṣe ọ̀dà, ó ti lọ́kọ 5. Ó wà ní ìkẹfà, ó wá pọnmi ló bá pàdé Jésù. Jésù ní kò fò lómi, ọmọ kan yẹn. Jésù táyé ẹ̀ ṣe, ayé obìnrin yẹn ó wá gbà tó ṣe tó lógo. Nítorí wáyé wá ṣe ni pé òní ó kó gbogbo Sámáríà wá fún Jésù níbi kànga. Ìdí nìyẹn ní ẹsẹ̀ 4 wọ́n ní Jésù Kristi kò lè ṣàìgbà Sámáríà kọjá. Obìnrin yìí sì ni wọ́n gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́. Jésù táyé ẹ̀ ṣe òun náà lọ ó sì ṣiṣẹ́ Ọlọ́run. Àwọn aráàlú yẹn wọ́n ní wo ọmọkùnrin gbọ́ torí kẹ́lẹ́ mọ̀ pé kò níyì láwùjọ. Wọ́n ní kì í sọ̀rọ̀ ẹnu ẹ ló jẹ́ ká gbàgbọ́ àwọn fúnra wa lọ́wọ́ àwa rí ni o, ṣùgbọ́n Jésù mọ̀ pé òun ló kó wọn wá. Kí ni nǹkan tá à ń sọ fún ọ ni pé táwọn èèyàn gidi bá dénú ayé tàbí ẹnìkan tó jẹ́ èèyàn gidi bá dénú ayé, àwọn nǹkan ọ̀tọ̀ fún ẹ wàá máa lọ láti inú ọlá dénú ọlá àti láti inú ògo dénú ògo. Kókó kẹfà ó ní pé tí o bá ti kùnà láti dáàbò bo ayé ẹ̀ máa dàbí ìlú tí ò lòdì. Ní òwe 25 ẹsẹ̀ 28 ó ní ẹnikẹ́ni tí ó bá ti ṣàkóso ayé ẹ̀ ó dàbí ìlú tí ò lòdì. Ó dàbí ìlú tí ò lòdì. Ìyẹn ni pé Ọlọ́run retí wípé ẹni tó bá mú mára má gbàgbàkúgbà, fi àfọgbọ́n tó ayé ẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn kéèyàn àwọn àsáwọ̀ wọn ò ní ríbi sáwọ̀. Ìkeje ò ní pé tó bá wá kùnà tó fààyè gba àwọn èèyàn burúkú láàyè láti súnmọ́ ẹ, ìtumọ̀ ni pé ó fẹ́ káyé rẹ̀ ó parun. Bẹ́ẹ̀ni, ìkùnà dájú fún ẹnikẹ́ni tó bá ti gba èèyàn kéèyàn láàyè láti súnmọ́. Nítorí ṣẹlẹ̀ sí Sámsónì nìyẹn. Tó bá ka ìwé Onídàájọ́ orí 16 ní ẹsẹ̀ 4 sí ẹsẹ̀ 21, Dẹ̀lílà tó sàn wọnú ayé Sámsónì tó wá lẹ̀ mọ́ pẹ́kípẹ́kí tó fi ṣaya ń ló ṣe okùnfà ìkùnà ayé ọkùnrin alágbára tá à ń pè ní Sámsónì yẹn. Ṣùgbọ́n ọpẹ́ ni fọ́lọ́run, ọ̀rọ̀ rẹ̀ òkùnkù já sí rárá fẹ́. Bàbá aláàánú kúkú ṣe ó ṣàánú ẹ̀. Ntọ́ta bàjẹ́ inú ayé ẹ̀ wọ́n rò pé kò ṣeé tó ní Ọlọ́run tòǹtò. Ẹ̀yin àyànfẹ́ tẹ́ ti bọ́ sí páńpẹ́ àwọn ẹni bí. Ẹ̀yin àyànfẹ́ tí àwọn ẹni bí ti dá lóró, tí wọ́n ti mú ẹ̀bi àti ìyọnu wọnú ayé yín. Mo dúró gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú Ọlọ́run tí Ọlọ́run rán sí yín pé gbogbo iṣẹ́kíṣẹ́ àwọn ẹni bí lórí ayé yín ó parun. Iṣẹ́ àṣeparí ọ̀tá ó parun. Ọba ògo ní òní ní àtàrí ọ̀rọ̀ tí Ọlọ́run rán sí yín yìí yóò ṣí ojú ewé tuntun fún yín, yóò sọ ìgbà ayé yín dọ̀tun. Ó ti ṣèlérí pé òun ó mú àwọn ọjọ́ ayé yín tí àwọn kòkòrò jewéjewé àti jobijobi tí wọ́n ti mọ̀ lóun ó dá wọn padà. Ìmúpadàbọ̀sípò kò dénú ayé yín, kẹ̀sì ṣe rere. Ògo ni forúkọ Olúwa Jésù Kristi Olúwa wa. Bàbá mi àti Ọlọ́run mi lórúkọ Jésù Olúwa. Gbogbo àwa tá a gbọ́rọ̀ yìí yá kí èsì ọ̀rọ̀ rẹ̀ yá fi ṣe wà o. Má jẹ́ à bọ́ sínú páńpẹ́ àwọn èèyàn kéèyàn mọ́, àwọn tó ń bẹ nínú ọ̀fìn táwọn èèyàn kéèyàn jù wọ́n sí. Ọlọ́wọ́ gbọ́gbọ́rọ́ náà wá àánú rẹ̀ sí wọn kó fà wọ́n jáde kí wọ́n sì ṣe rere. Jésù Kristi Olúwa wa.